Christian máa ṣe jáfara, gbọ́ báńgẹ́lì rẹ̀ ti wí, ní àárín ọ̀tá ló wà, máa ṣọ́ra. Ogun ọ̀run àpàdé, tàkòrí ń kóra wọn jọ, wọ́n ń sọ ìjáfara rẹ̀, máa ṣọ́ra. Wọ àmọ́ra ọ̀run rẹ̀, wọ̀ lọ́sàn àti lóru, Èṣù ń bá òun dọdẹ rẹ̀, máa ṣọ́ra. Àwọn tó ṣẹ́gun ṣáájú, wọ́n wò wá bá wa ti ń jà, wọ́n fi ohùn kan wípé, máa ṣọ́ra. Gbọ́ b'Olúwa rẹ ti wí, ẹni tí ìwọ fẹ́ràn, fọ̀rọ̀ rẹ̀ sí ọkàn rẹ̀, máa ṣọ́ra. Máa ṣọ́ra bí ẹni pé níbẹ̀ ní ìṣẹ́gun rẹ̀ wà, gbàdúrà fún ìrànlọ́wọ́, máa ṣọ́ra. Àmín. Ọlọ́run wa fi ọpẹ́ àti ìyìn àti ògo àti ọlá fún orúkọ yín, fún oore ọ̀fẹ́ tẹ́ ẹ fún wa lẹ́ẹ̀kan sí i láti wá síwájú yín. Olúwa ògo ni fún orúkọ yín. Jésù àdúpẹ́ lẹ́ẹ̀kan sí i fún ìsinmi ayọ̀ tí ẹ fi fún ọkàn wa nínú làálàá, nínú rògbòdìyàn gbogbo. Àdúpẹ́ ọgbọ́n ọ̀run, oore ọ̀fẹ́ tẹ́ ń fún wa láti òkè wá. Ògo ni fún orúkọ yín. Jésù, ǹjẹ́ bí a ti fẹ́ tún gbọ́ ọ̀rọ̀ yín ní àkókò yìí, ẹ ràn wá lọ́wọ́ kí ọ̀rọ̀ yín kó lè yé wa. Ẹ sì jẹ́ kí ọ̀rọ̀ yín kó yé wa. Ẹ jẹ́ kí ìbùkún kó tinú ọ̀rọ̀ yín jáde. Kí ògo àti ìyìn àti ọlá kó jẹ́ ti yín nìkan, Ọlọ́run wa. A gbé yín ga nítorí pé ẹ ti gbọ́. Gbogbo ọkàn tí ó gbọ́ ni ó jẹ́ alábùkún fún. Ẹni tí ó sọ yóò sọ ní ìwọ̀n tún ìwọ̀n òsì, gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tí a fi fún mi. Sì gbàdúrà wípé ohun gbogbo tí a ó sọ yóò fi ìbùkún fún orúkọ yín nìkan. Ọlọ́run, a gbé yín ga nítorí pé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ní orúkọ Jésù Kristi Olúwa. À ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wa, gbígbé àbírìn nínú ọgbọ́n tí í ṣe ọgbọ́n Ọlọ́run. Mọ̀ pé a ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ìpele tí a sì wà ní rírìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn ará ilé ìgbàgbọ́, pé ó ṣe pàtàkì fún wa láti rìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn tí a jọ sọ wípé à ń rìnrìn àjò kan náà. Mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ohun fún wa nínú bó sì ṣe pàtàkì fún wa láti rìn nínú ọgbọ́n pẹ̀lú àwọn tí a jọ jẹ́ ará ilé kan náà. Nítorí pé oníkálukú, bó tilẹ̀ jẹ́ pé Jésù tí ó gbà wá, ó fẹ́ jẹ́rìí ra wá padà. Ṣùgbọ́n síbẹ̀, ìbí tí a fi bí oníkálukú, títọ́ tá a fi tọ́ oníkálukú, ìwòye ọgbọ́n ìdàgbà wa ó ní í ṣe pẹ̀lú bí a ó sì jọ gbé pọ̀, gẹ́gẹ́ bí ará bá ó sì jọ rìn papọ̀. A sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń rìn tó jẹ́ pé ohun gbogbo tí wọ́n bá rí, tí wọ́n bá gbọ́, tó bá ṣẹlẹ̀, wọ́n sọ fún ìyàwó, wọ́n sọ fún ọkọ, wọ́n sọ fún ọmọ, wọ́n sọ fún ẹbí. A rí àwọn ọmọ méjì Sébédè tí wọ́n mú ìyá wọn wá bá Jésù láti sọ fún wípé àwọn fẹ́ jókòó lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ òsì rẹ̀. Léyìí fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì dàgbà kọjá ìpele
ohun gbogbo tí wọ́n bá rí kí wọ́n rò fún ọkọ, fún aya, fún ọmọ, fún ọ̀rẹ́, fún ẹbí. Bákan náà dé ìpele níbi tí a ti rí ìpínfúnni nínú ìṣe àwọn àpọ́stélì orí ìkẹfà, tí àwọn Hélénì tí wọ́n gbàgbé àwọn Hébérù ní ìpínfúnni. A sì rí bí Pétérù náà tí ó ti ń jẹun pọ̀ pẹ̀lú àwọn aláìkọlà, ṣùgbọ́n nígbà tó rí àwọn ìkọlà tó dọ́gbọ́n sá. A máa ń rí ojúsàájú nígbà míì láàrin àwọn ará, pàápàá jùlọ nígbà tó bá ní í ṣe pẹ̀lú ẹbí mi ni, ará ilé mi ni, ọmọ ìlú kan náà ni wá, ẹbí kan náà ni wá, ẹ̀gbá méjì kì í jara wọn níyàn. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń gbé ọ̀rọ̀ ẹbí, ọ̀rọ̀ ará wọnú ìrìn àjò ìgbàgbọ́. Ó sì máa ń mú ewu púpọ̀ wá fún ìbáṣepọ̀ wa gẹ́gẹ́ bí ará nígbà tí a bá bẹ̀rẹ̀ sí pín onílé ní, àlejò ní. Ó máa ń jẹ́ ohun wàhálà púpọ̀ fún wa láti rìn papọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹ má gbàgbé ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 15 títí dé 24. Ó ní nítorí náà ẹ ṣọ́ra bí ẹ ti ń hùwà. Ẹ má ṣe hùwà bí ẹni tí kò gbọ́n, ṣùgbọ́n ẹ hùwà bí ọlọ́gbọ́n. Ẹ lo gbogbo àkókò yín dáradára, nítorí àkókò tí a wà yìí ó burú. Ní èní, ibi tí a fẹ́ kà, ibi méjì ni. A ó kọ́ ka Jòhánù, episteli Jòhánù kẹta ní orí 1 ẹsẹ̀ 9 àti 10. Episteli Jòhánù kẹta orí 1 ẹsẹ̀ 9 sí 10. Èmi kọ̀wé sí ìjọ, ṣùgbọ́n Díótírìfè, ẹni tí ó fẹ́ láti jẹ́ ẹni pàtàkì jùlọ, kò gbà wá. Nítorí náà bí mo bá dé, èmi yóò mú iṣẹ́ rẹ̀ tí ó ṣe wá sí ìrántí rẹ̀, tí ó ń sọ ọ̀rọ̀ búburú àti ìsọkúsọ sí wa. Èyí kò tún tẹ́ ẹ lọ́rùn. Síbẹ̀, òun fúnra rẹ̀ kọ̀ láti gba àwọn ará. Àwọn tí ó sì fẹ́ gbà wá, tí ó fẹ́ gbà wọ́n, ó ń dá wọn lẹ́kun, ó sì ń lé wọn kúrò nínú ìjọ. A ó kàwé Àìsáyà orí 14 ẹsẹ̀ 12 títí dé 15. Àìsáyà orí 14 ẹsẹ̀ 12 títí dé 15. Báwo ni ìwọ ṣe ṣubú lulẹ̀ láti ọ̀run wá, ìwọ ìràwọ̀ òwúrọ̀? Ọmọ òwúrọ̀ náà, a ti sọ ọ́ sílẹ̀ nínú ayé, sínú ayé. Ìwọ tí ó tẹ orí àwọn orílẹ̀-èdè bá rí. Ìwọ sọ nínú ọkàn rẹ pé, èmi yóò gòkè lọ sí ọ̀run. Èmi yóò gbé ìtẹ́ mi sókè ga ju àwọn ìràwọ̀ Ọlọ́run. Èmi yóò gún wà ní orí òkè àpéjọ, ní ṣóńṣó orí òkè mímọ́. Èmi yóò gòkè lọ rékọjá àwọn àwọsánmọ̀. Èmi yóò sì ṣe ara mi gẹ́gẹ́ bí ọ̀gá ògo. Ṣùgbọ́n a ti rẹ̀ ọ́ sílẹ̀ wọ inú ibojì lọ sí ìsàlẹ̀ ọ̀gbun. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ará, ọ̀nà míì tí a tó gbọ́dọ̀ gbé nínú ọgbọ́n pẹ̀lú àwọn ará ilé onígbàgbọ́, òní gbígbé nínú ọgbọ́n pẹ̀lú àwọn tí a yàn gẹ́gẹ́ bí olórí. Ẹ rí i pé kò sí ẹnìkan tí dé ipò olórí bí kì í ṣe pé a bá yàn án, bí kì í ṣe wípé a bá fi sípò náà. Bí díákónì ni o, bó tẹ̀ jẹ́ pásítọ̀ ni, bó jẹ́ bíṣọ̀bù ni, bó sì lè wù kó wù ú tó, bó sì lè wù kó ní ìpè tó, àwọn kan ni ó yàn, àwọn kan ni ó fi sípò, àwọn kan ni ó máa darí. Ṣùgbọ́n ibi tó burú sí ni wípé, ǹjẹ́ mọ̀ wípé kì í pẹ́ kí àwọn èèyàn tó gbàgbé wípé ohun kan ló gbé àwọn wá nú Kristi, tí í ṣe ìgbàlà. Ọ̀pọ̀lọpọ̀ wa, nígbà tí a rí Kristi, àwa tí a sunkún, nígbà tí a wo ìgbé ayé wa tẹ́lẹ̀, àwa tí a ké ìrora, nígbà tí a wo ìgbé ayé tá a ti pàdánù, àwọn àkókò tá a ti fi ṣòfò, ìgbé ayé tá a gbé, a sunkún nínú Kristi, a kérora púpọ̀. À ń bẹ Olúwa pé kó jọ̀ọ́ kó fọ oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ kó
kó fi gbé wa dúró. Ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ wípé bí a ti ń dàgbà sí nínú Kristi, tí ìrìn àjò yẹn ń lọ, Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí fún wa lóore ọ̀fẹ́ láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan, láti máa dàgbà sí, láti ní ìrírí sí. Bí a sì ṣe ń dàgbà tá ń kún fún ẹ̀mí àti ẹ̀bùn Ọlọ́run ni àwọn ìjọ yóò máa rí, àwọn alàgbà yóò máa rí, ni wọ́n máa wò pé eléyìí tọ́ láti fi jẹ́ adarí kan, eléyìí tọ́ láti fi jẹ́ adarí orin, eléyìí tọ́ láti fi jẹ́ díákónì, eléyìí tọ́ láti fi jẹ́ alàgbà. Ǹjẹ́ mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ipò yìí ó máa ń mú kí ẹlòmíì gbàgbé bó ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú Kristi. Ẹlòmíì gan, ayé ẹ̀ nínú Kristi ti burú ju ìgbà tó wà nínú ayé lọ. Nígbà tó wà nínú ayé tẹ́lẹ̀, kì í bẹ́nìkan tanú, kì í bẹ́nìkan jà. Ṣùgbọ́n inú Kristi tó wà tó náà ti dàgbà, tó wò wípé àwọn náà ń gbàdúrà, àdúrà ń gbà. Àwọn ń gbọ́wọ́lé èèyàn arọ àti orí fífọ́ àtàwọn tó láìsàn gbà mú láradá. Àwọn ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run, àwọn ènìyàn ń ké, wọ́n ń fayé wọn fún Jésù. Jẹ́jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló máa ń kó sí ẹlòmíì lórí nígbà tí ẹ bá fi jẹ díákónì, nígbà tí ẹ bá fi jẹ igbákejì ìránṣẹ́ Ọlọ́run, àbẹ́ fi jẹ ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ni máa ń kó sí wọn lórí débi wípé wọ́n máa ń padà nígbà míì sọ ara wọn di ọlọ́run mìíràn. Kì í pẹ́ fún àwọn tó ń dàgbà nínú Kristi, àwọn tí wọ́n ní òye sí, àwọn tí ẹ̀bùn wọn ń pọ̀ sí, àwọn tí Ọlọ́run dá oore ọ̀fẹ́ lé lórí, kì í pẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàgbé ohun tó gbé wọnú Kristi. A ti tètè máa ń gbàgbé wípé nínú ẹkún, nínú omijé, nínú ìyíra ẹni nílẹ̀ là ń bẹ Kristi kó jọ̀ọ́ kó gbà wá nígbà tí ojú wa ṣí, tí a rí ìgbé ayé tá ń gbé lọ àti tó jẹ́ ìgbẹ̀yìn wa. Nígbà tí a wá ń dàgbà báyìí, tá ń dàgbà, tá ní ẹ̀bùn sí, tá ní oore ọ̀fẹ́ sí, tí àwa náà nípa nínú ayé àwọn ẹlòmíì, tí wọ́n fi oore ọ̀fẹ́ fún wa láti jẹ́ adarí níbìkan, àbí olùmójútó níbìkan, àbí pásọ̀ níbìkan. Ǹjẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti máa ń gbàgbé nígbà tí a bá bẹ̀rẹ̀ sí, tí a dàgbà dé ìpele, tí a bẹ̀rẹ̀ sí dìtẹ̀, tí a bẹ̀rẹ̀ sí kóra jọ, dádì bẹ́ẹ̀ yẹn, tí wọ́n ń ṣe owó ìjọ, aya wọn, ọkọ wọn, bó ṣe ń darí ìjọ. Ǹjẹ́ mọ̀ wípé òṣèlú tí ọ̀pọ̀lọpọ̀ ń padà bá pàdé nínú ìrìn àjò ẹ̀ pẹ̀lú Kristi kò ní ìrírí ẹ̀ gan nígbà tó jẹ́ aláìgbàgbọ́. Ipò yìí àti ìríran yìí àti ìlàjú yìí ó ń sọ ọ̀pọ̀lọpọ̀ di díótíférè. Ó ń sọ ọ̀pọ̀lọpọ̀ di díótíférè débi wípé nígbà tí a bá yàn wọ́n tán, wọ́n padà máa ń di ogun fún àwọn tí ó yàn wọ́n. Ẹ wo bí tí a kà ní Epísítélì Jòhánù kẹta, orí kìíní. Mo kọ̀wé sí ìjọ, ṣùgbọ́n díótíférè, ẹni tó fẹ́ ẹni láti jẹ́ ẹni pàtàkì jùlọ kò gbà wá. Ẹ dúró, díótíférè kọ́ ló fi rẹ̀ sípò. Níbo ni díótíférè ti wá ní agbára débi wípé Jòhánù, àwọn àpọ́stélì tí Ọlọ́run lò láti dá ìjọ lẹ̀, débi wípé yóò kọ̀ wípé àfẹ́ wọn rí ni o, àfẹ́ wọn rí ni o, àwa náà ti tóra wá darí o. Bí dádì bá dẹ̀ ti dé, àwọn èèyàn máa ṣíkú kẹ̀kẹ́. Ní táwa gan lè jẹ, ìjọ máa kó fún wọn. Wọ́n máa ní owó à ń kó lọ Jerúsálẹ́mù, owó à ń kó lọ fáláìní o. Sáwa náà ní kọjọ tiwa ni. Sáwa náà ní àní kànjọ wa ni. Sáwa náà ní làgà ìjókòó ni. Gbogbo àwọn ọgbọ́n túrutùru rándanràndan yìí ni ó bẹ̀rẹ̀ sí wọlé sí agbárí ẹlòmíì àti gbàgbé pé ibì kan lòun ti ń bọ̀, pé wèrè alákìísà lòun kí Jésù tó daṣọ bòun. A ti gbàgbé, a wá sọ̀rọ̀ ẹ̀dọ́ lóṣèlú nínú Kristi. Díótíférè yìí kì í ṣe wípé ó kọ̀ nìkan, gbogbo àwọn tó bá tó fẹ́ ṣe pé ẹ̀yin yàn, ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀ sí dáadé o, yóò ní ọ̀yá ìta alẹ́ ọbọ̀ta ẹwà agbára tó ní. Ẹ jọ bó bá yàtọ̀ fún ìjọ, tó jẹ́ pé yàtọ̀ fún ìjọ níbi tá a ti ń kọ̀wé rẹ̀ tí Jòhánù ń kọ̀wé sí wọn, ibo lẹ ti gbórúkọ díótíférè? Ńbo la ti kà á? Èèyàn mélòó ló bá jórúkọ? Ìjọ ló sọ̀dà lágbára, ìjọ ló là á lójú.
ẹ̀bùn tá a fún ni, oore ọ̀fẹ́ tá a síjú ẹ̀ sí ni, ló wá sọ̀rọ̀ ẹ̀ dálágbára lórí àwọn tó yàn án. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ìjọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn díákónì, ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tí a gbé lọ láti darí ibì kan, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá akọrin, ọ̀pọ̀lọpọ̀ adarí ẹ̀kọ́ bíbélì, ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá Sunday school, ẹ̀kọ́ ọjọ́ ìsinmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti dolóṣèlú. Wọ́n ti gbàgbé ìka tó tọ́ wọn. Wọ́n ti gbàgbé bí wọ́n ṣe ń bọ̀, bọ́n ṣe wọlé sínú Kristi. Wọ́n wọnú Kristi tán ojú wọn là. Òṣèlú tí wọn ò ṣe, ìgbé ayé tí wọn ò gbé gan nígbà tí wọ́n wà nínú ayé, wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé nínú Kristi. Wọ́n dá látakò fún iṣẹ́ Olúwa. Bí ẹnikẹ́ni ó bá ṣe nǹkan, àfi tí ò bá fi lọ̀ wọ́n, a ní ẹ fọ̀gán kú gbàgbọ́ yín o, ntẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn o. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ṣe nǹkan fún Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ṣe nǹkan fún ìjọ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ṣe nǹkan fún ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti bọ́ sọ́wọ́ àwọn Díótírèfè tí wọ́n jẹ́ ń ṣe ohunkóhun. Nígbà tẹ́lẹ̀ fẹ́ ṣe léyìí, ẹ̀yin náà máa wò ó, dádì tí ò níṣẹ́ lápá, mọ́mì tí ò níṣẹ́ lápá. Ṣé ibo lẹ ti bá ọ̀rọ̀ tí ń dé? Ilé tí ń tẹ́ ń kọ́ ibo lẹ ti bá dé? Lẹ́wà máa ní Ọlọ́run ń mí sí yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o. Àwọn èèyàn ò sì mọ̀. Ohun tí àwọn èèyàn rí wọn sí ni díákónì. Ohun táwọn èèyàn rí sí wọn sí ni alàgbà, ẹni tó ṣe é tọ̀ lọ. Ṣùgbọ́n nígbà tá a bá kàn wọ́n, orúkọ míì tí a ó máa pè wọ́n lẹ́yìn Díótírèfè òun ni olùdènà. Nǹkan kì í kọjá ọ̀dọ̀ wọn. Ohun gbogbo tí ìpòǹgbẹ táwọn èèyàn bá ní kì í kọjá ọ̀dọ̀ wọn, nítorí pé wọ́n ó pe àwọn èèyàn láti ronú sí kan tó ṣe é. Wọ́n sọ ní ìsọ débi pé ẹni tó bá dé ọ̀dọ̀ wọn, gbogbo ìpòǹgbẹ tó ní, gbogbo ẹ̀ ní ó lọlẹ̀, kò ní lè ṣe mọ́. Àwọn Díótírèfè nìyí. Àwọn tí wọ́n padà sọ ara wọn di igi gàgàrà má gùnmí lójú. Àwọn tí wọ́n di Gòláyátì nínú ìjọ. Àwọn tí ìránṣẹ́ Ọlọ́run wọn máa wí, ṣé àwa tá a tẹ̀ ń gbọ́ mi táwa náà wà nínú ipò yín, ṣé bá a ṣe bẹ̀rẹ̀ ni? Sáà tẹ̀ mọ̀ pé a lè jẹ́ ohunkóhun, sáà mọ̀ pé a lè di ohunkóhun. Sáà mọ̀ pé Ọlọ́run lè ṣe tó fún wa báyìí. Sáà mọ̀ wípé ipò, ṣé a tẹ̀ ní lérò pé a ó di alàgbà ní ọjọ́ kìíní tá a kọ́kọ́ gbàgbọ́. Sáà mọ̀ pé a lè di díákónì, sáà mọ̀ pé a lè di bíṣọ́ọ̀bù. Sáà rò nínú èrò. Rántí 30 ọdún sẹ́yìn nígbà tá à ń yí nílẹ̀. Rántí 20 ọdún 5 sẹ́yìn nígbà tó ń yí nílẹ̀ pé mo fáyé à tí fẹ́ mí fún tó ń fi tomijé ké níwájú Olúwa. Nísìn Ọlọ́run ti wá yọ oore ọ̀fẹ́ díẹ̀, ẹ̀bùn díẹ̀, agbára díẹ̀, ìmísí díẹ̀. Gbogbo àwọn nǹkan ìta bá máa lò fún Ọlọ́run, èyí tó ń yà wá lẹ́nu ni pé a tún ń lò ó tako ìrìn àjò Ọlọ́run ni. A tún ń lò ó tako àwọn tó fẹ́ ṣèfẹ́ Ọlọ́run ni, nítorí pé eléyìí tá a bá fi dé ọ̀gá akọrin nítòótọ́, ẹni tọ́lọ́run nílò nítòótọ́, a ti padà di olóṣèlú nínú ìjọ. Òṣèlú tí ọ̀pọ̀lọpọ̀ sì ń ṣe nínú ìjọ tí ó ń jẹ́ olùdènà, ó ju ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé lọ. Ó ju ìgbé ayé, ó burú ju ìgbé ayé tó ń gbé tẹ́lẹ̀ gan lọ tó ní Jésù gbà wọ́n. Àbẹ́ẹ̀ ríra wò wúrọ̀ ni nínú ìwé Àìsáyà. Á dáa tán, kò dára ẹ̀ dá. A fi sí ipò pé ìwọ máa jẹ́ ìràwọ̀ òwúrọ̀. Máa darí ẹgbẹ́ báyìí. Ó wò pé nígbà tó náà ń dàgbà tó rí bí agbára tó ń ṣe tó. Ibẹ̀ rántí ìwé òfin orí 12 pé ogun ń bẹ lọ́run, Máíkẹ́lì àti àwọn áńgẹ́lì rẹ̀. Wọ́n kọjú ìjà sí Dágónì. Wọ́n wò pé àkàlẹ́jọ́ ọ̀gá akọrin lásán, àkàlẹ́ dó lẹ́gbẹ̀ẹ́ ipò tí lágbájá wà, sáwà náà ò lè débẹ̀ ni. Ẹ wá, ẹ já jà, ẹ já wọ̀pọ̀ yìí, ẹ já dépò yìí. Ó gòkè, ó lòun ó gòkè, ó lòun ó gbapò ńlá, ó lòun ó dépò ńlá. Ohun tó ń fẹ́ rèé o. Ó kúrò nínú ibi tí a pè sí. Ó nàgà wo etí ìṣe ìpín rẹ̀. Ìràwọ̀ òwúrọ̀. Ó wá kó àwọn ẹ̀dá díẹ̀ nínú àwọn áńgẹ́lì jọ wípé ẹ wá, ẹ já bẹ̀rẹ̀ ogun. Àbí kò ní yà wá lẹ́nu ni pé kí ló fogun lọ́run níbi tí Ọlọ́run wà? Kí ló fogun?
ẹni tọ́lọ́run yàn ni. Ará ẹ jẹ́ bi wá lówùúrọ̀ yìí, irú òpó wo lo wà? Ẹ jẹ́ ń béèrè arákùnrin, arábìnrin, mọ́mì, dádì, bàbá àjọ, alàgbà díákónì, ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nì? Ìwọ náà wo iye àwọn èèyàn tó ti wá sọ́dọ̀ ẹ̀ tí wọ́n ní ìpinnu láti ṣe ohun rere. Ẹlòmíì ní bí Ọlọ́run ṣe ń bá mi sọ, mo wòye pé mo fẹ́ gbé mọ́tò fún dádì. Ẹ wò ìgbà tán dọ́dọ̀ yín. Nígbà tí wọ́n ní ìmísí wípé ẹ wo eléyìí tá a ṣe jọ tó, Ọlọ́run sọ fún mi wípé kí n kó gbogbo sílẹ̀, kí n máa tẹ̀lé òun nìkan, kí n fara mi sápamọ́ sábẹ́ ìránṣẹ́ lágbájá. Ẹ wo bí ẹ bá wọn dé o. Ẹ̀yin lẹ yí wọn lérò padà. Èrò tí wọ́n ní pé adarí ní ìmọ́lẹ̀ níyín, wọn ò mọ̀ pé Díótíréfè ní ẹni tí ń díni lọ́wọ́. Ẹ rántí pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kọ́ rèé o. Ẹ rántí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kọ́ nìyí o. Ohun tó sì wá burú ni wípé ẹ rí i pé ìjọ ò lágbára láti bá Díótíréfè rí. Wọn ò lágbára, ohun gbogbo tó ń ṣe ó ti jù wọ́n lọ. Débi pé àwọn àpọ́stélì gan tán dá ìjọ lẹ̀, wọ́n kọ̀wé, ó ń dáwọ́ wọn padà sọ́wọ́ wọn pé àwọn wo, kí ló kàn wọ́n? Sáwọn àwọn náà bá wà níjọ ni. Lóòótọ́ Ọlọ́run lò wọ́n láti dá ìjọ lẹ̀, ṣùgbọ́n kí wá ni? Àwọn kọ́ ló ṣàkó fún ìjọ. Ó ti lágbára débi pé kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ mọ́. Àwọn àpọ́stélì gan ò tó kò lójú. Ṣé ìwọ náà ti dé ìpele yẹn? Ó ń jọ lójú ẹ pé ohun gbogbo tó ń ṣe ló ń jẹ́ ìtẹ́wọ́gbà. Kì í ṣe bẹ́ẹ̀, àwọn èèyàn lè kọ́ ọ lójú ni. Wọ́n ti fi ọ́ lẹ̀, wọ́n ti ní o máa ṣe tó wù ẹ́ lọ, máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn ni. Wọ́n kú mọ̀ wípé ìgbẹ̀yìn ọlọ́tẹ̀, ìgbẹ̀yìn Díótíréfè, ìgbẹ̀yìn tí ò dáni. Wọ́n mọ̀ wípé ọmọ ìràwọ̀ òwúrọ̀ yìí, ọmọ òwúrọ̀ yìí, ìràwọ̀ òwúrọ̀ yìí, wọ́n pè yìí yóò ṣubú dandan ni. Só sì wá yẹ kó ṣubú. Só wá yẹ pé ipò ìwọ tó sunkún ní ọdún 5, 10 sẹ́yìn, 15 tó di Jésù gbà mí. Só wá yẹ kó padà, sí ò sì ti padà wo ipò tó wà, wo bó ṣe bẹ̀rẹ̀, ṣé bó bẹ́ẹ̀ ló ṣe rí báyìí. Ó ti dolóṣèlú Kristẹni. Ó ti di àti gbógun ti ìjọ Ọlọ́run àti ìránṣẹ́ Ọlọ́run. Eléyìí ò dáa o. Àfi ká ronú pé ọ̀dà o. Àfi ká bẹ Ọlọ́run bá a ṣe ń dàgbà sí, ló yẹ ká máa gbọ́n sí, ló yẹ ká máa jinlẹ̀ sí, ló yẹ kí ìrírí wa máa pọ̀ sí. Bá a ṣe ń dàgbà sí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ló yẹ kí ìrẹ̀lẹ̀ wa máa pọ̀ sí. Bó ṣe yẹ kó jẹ́ nìyẹn, kì í ṣe ká wá jẹ́ alágbára tó jẹ́ agbára tọ́lọ́run fún wa. Ìjọ Ọlọ́run náà la fi máa bá jà rírìn nínú ọgbọ́n. Arákùnrin, arábìnrin tí ń gbọ́ mi, ṣó sì dá ọ lójú pé ó sì wà nú ọ̀nà? Ṣó dá ẹ lójú pé bó ṣe wọlé nì ṣe bó ṣe bẹ̀rẹ̀ ní? Ṣé nǹkan mi ò ti dé? Ságbára Díótíréfè ò ti dé? Ọmọ ìràwọ̀ òwúrọ̀ ságbára ò ti dé? Lénìí, Jésù ń pè wá láti ronú pìwàdà, láti padà sọ́dọ̀ rẹ̀. Bó bá ń gbọ́ mi lówùúrọ̀ yìí tó wò pé Ọlọ́run fọwọ́ tó ẹ pé nǹkan ti ṣẹlẹ̀, nǹkan ti ṣẹlẹ̀. Sátánì ò jẹ́ kí n padà sẹ́yìn, mi ò bá ṣẹ́wó sùn, mi ò ṣàgbèrè, mi ò jalè ní tòótọ́, ṣùgbọ́n mo ti kúrò lọ́nà. Mo ti dolóṣèlú Kristẹni. Jésù gba ayé mi, yí ayé mi padà, dá mi padà sí ipò ọmọ, dá mi padà sí ipò tí mo fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Má jẹ́ ayé mi ó bàjẹ́ nínú ilé rẹ̀ Ọlọ́run. Olúwa ràn mí lọ́wọ́. Ọlọ́run á gbé ń ga o. Mo gbàdúrà fún gbogbo àwọn tó ń fọkàn gbàdúrà pé ẹ ó fọwọ́ tọ́ ọkàn ẹnì kọ̀ọ̀kan. Oore ọ̀fẹ́ àti àánú yín yóò wá ayé wa rí. Ògo àti ìyìn yóò sì jẹ́ tiyín. A ó padà o. Jésù a ó padà. Olúwa ọwọ́ wa rè lókè o. A sọ wípé Olúwa jọ̀ọ́ gbà mí. Mo ṣetán láti tẹ̀lé ọ. Mo fi tọkàntọkàn sọ wípé ìrẹ̀lẹ̀ kó jẹ́ ìpín mi báyìí o. Ẹbí Jésù ti máa mọ ìjọ̀ǹda tó rẹra ẹ̀ sílẹ̀ bó tilẹ̀ ní ògo tó. Èmi náà yọ̀ǹda. Díákónì kó mọ́ wọ̀ mí lórí ipò alàgbà, kó mọ́ wọ̀ mí lórí ipò bíṣọ̀bù tá a fi jẹ, ká mọ́ wọ̀ mí lórí má jẹ́ di Díótíréfè. Ràn mí lọ́wọ́ Ọlọ́run. Á gbé nǹkan Ọlọ́run wá torí pé ti gbọ́. Ní orúkọ Jésù Olúwa ní àgbàdúrà. Àmín.